Kọ́kọ́ forin wọlé. Collect your money, collect your money. Wake up. Gbéra. Gbéra gánà. Ọ̀nà mi mo nìyẹn. Mo ní kó kálá gbowó yẹn. Kálá gbowó yẹn lọ́wọ́ dìlà. I'm in a good mood today. Ẹ̀yin èèyàn mi. Mi ò ní mọyì ara mi. Ọlọ́run ní jẹ́ kí n jọra mi lójú níwájú yín. Ṣẹ́rí lénìí inú mi dùn, ayọ̀ mi kún. Ṣé mo ṣòwò kékeré tí mo ṣe lánàá? Ṣẹ́rí àpò yín ò ní gbẹ o. Àpò yín ò ní gbẹ o. Pé a tiẹ̀ bára wa ṣeré lánàá tí mo sọ pé mo fẹ́ ṣèdí lóòótọ́ o. Mi ò lówó ni o, mo broke. Ṣé mọ̀ pé èèyàn kan reach out sí mi? Ẹni yẹn sọ pé kí n má sorúkọ. Ẹni yẹn sọ pé kí n má. Àwọn èèyàn wà lórí social media, ẹ má jẹ́ parọ́ tán yín. Àwọn èèyàn wọ́n ní kí n má dárúkọ àwọn pé silent watcher mi ni wọ́n. Wọ́n dẹ̀ ní kí n má sọ iye táwọn ò fi. Àpò yín ò ní gbẹ. Mi ò ní jọra mi lójú wájú yín. Ìfẹ́ tẹ́ ẹ ní sí mi. Ìfẹ́ tẹ́ ẹ ní sí mi mo sì fi ń dùn o. Láì má rí ojú mi. Ẹ dẹ̀ fi adúrú nǹkan bẹ́ẹ̀ yẹn ránṣẹ́ sí mi. Ṣẹ́rí gbogbo ibi tẹ́ ẹ ro ọkàn rẹ sí. Gbogbo oore tó jẹ́ tiyín tí ò tí ì tẹ̀yìn lọ́wọ́. Torí pé ẹ ṣe kinní yẹn fún mi. Ọlọ́run á jẹ́ kó tẹ̀yìn lọ́wọ́. This is the person that I've never even seen the comments before. Wọ́n sọ pé àwọn ò comment rí o. But àwọn rí fídíò tí mo ṣe tí mo ní mo fẹ́ ṣèdí gbé. Ọ̀nà. Ẹ wo ayé èèyàn lè change lórí social media yìí. I never in a million years expect what happened to me today. Thank you, sir. God bless you. Thank you so much. Thank you so much. Thank you so much. Mi mọ̀ tí wọ́n sọ pé kí gbàdúrà fún mi máa ṣe pé fún mi. But ṣé mọ̀, in my quiet time, ọkàn mi ń súre fún yín. Màá gbàdúrà fún yín. Because this shocked me. Ọlọ́run, this shocked me. Thank you so much. I really appreciate. Thank you, sir. God bless you. God bless your family. God bless your family. God bless ẹ. Kí ẹ tí ẹ bójú di pé kí ló kàn wá. Ló wá ṣèdí ṣe mọ́kọ ẹ̀ ló máa gbádùn ẹ̀. Ẹ dẹ̀ tún fún owó bàǹtàbàǹtà bẹ́ẹ̀ yẹn ránṣẹ́ sí mi. God bless you, sir. I really, really appreciate. Thank you so much, sir. Ẹ ṣé sàjẹ́. Ẹ ṣé o àti gbogbo ẹ̀yin tẹ̀ fún wa star náà àti everybody. Thank you so much. Àtàwọn tó fẹ́ fún wa tí ò ságbára. God will continue to bless you. Thank you so much. Ẹ ṣé. I really appreciate it. Inú mi dùn máa ń bọ̀ lé mi by happy mood ni mo wà because being on the first, I'm in a happy mood. Ó pé Ọlọ́run kan máa rán àwọn èèyàn kan wá sínú láìfẹ́ tó ọmọ ẹ rí. Èmi wá wò pé Ọlọ́run ṣé bí eléyìí ló ṣe tóbi tó ni. Tó ọmọ ẹ rí. And they will help you through the social media, It's wow. Èèyàn ni yín o. Ọlọ́run, èèyàn ni yín. Thank you so much, sir. Mi mọ nǹkan tí mo fẹ́ sọ. Tẹ́wọ́n kí wọ́n sọ̀rọ̀ sí màá bú sẹ́kún. Thank you, sir. Thank you. Ẹ ṣàbà mi dúpẹ́. Wọ́n ní ìgbọ́dọ̀ dárúkọ yín o. Ẹ ní ìgbọ́dọ̀ dárúkọ ẹ jọ̀ọ́. Because ẹ mọ bí mo ṣe wà báyìí. Mama rábà bàbá yìí ni. Oh, God bless you. Thank you so much. Ẹ ṣé. Mi lè sọ ọkọ tó ṣe fún mi. Mi lè sọ ó fún mi kí n sọ. Wọ́n ní ìgbọ́dọ̀ sọ ní. Ṣẹ́rí, ẹ jọ̀ọ́ ẹ má fún mi wàhálà lẹ́nu. Ẹ ṣàjà ara ṣe show yẹn lóní peace lane tó ti yé ń sí. Mi ò tiẹ̀ fẹ́ ṣe show gan, inú mi ti dùn to the point that kò tiẹ̀ ṣe mí kí n sọ anything. Ṣe ló ṣe mí kíkọ pa YouTube. Kíkọ pa YouTube. But let me calm down. Inú mi dùn, ara mi ń gbọ̀n ni. Ara mi ń gbọ̀n in the other way ni o torí ẹ máa rò pé ara mi ò gbọ̀n fún yẹn. Ara mi ń gbọ̀n in the other way. Inú mi ti dùn jù. Ó yá, ẹ jẹ́ àbẹ̀rẹ̀ show wa. Ìjọ kí la fẹ́ sọ? Kí la fẹ́ sọ náà? Okay, mo ti rántí. Àgbàlá Adómi nílẹ̀ ẹ̀lẹ́.
Àgbàlá Dóbò láwìn, Àgbàlá Jó single mother. Ẹ ń tíráìsà. Ẹ wò ó, tuálè. Ó yẹ ká háyà Lizzy kó wá ṣe tuálè fún yín. Ẹ̀sìn pọ̀. Ẹ̀yin obìnrin ẹ kọ́kọ́ wá ẹ bọ́ sí bíbá. Ẹ jẹ́ n kọ́kọ́ sọ kíní kan fún yín. Ẹ má máa sọ pé torí pé èèyàn kan lórúkọ, ó jẹ́ pastor, ó jẹ́ politician, ó jẹ́ governor, ó jẹ́ kíní kan, ó nípò, ó ní ọlá, àwọn èèyàn fún ní respect. Gbowó rẹ kó tó dóko. Number 2, ẹ jẹ́ kọ́kọ́ expand kíní. Gba owó rẹ, collect your money, wake up. Obìnrin máa ń fi sentiment àti kí sọ pé stupidity. Èmi ò kọ́ yín nǹkan kúkan, èmi kò ń sọ fún ẹ pé nǹkan tó bá ti yẹ kó o mú rẹ kéèyàn kan torí pé ó ti lówó àbò orúkọ àbò nípò tó ti invite ẹ lọ sí hotel tó wá dé hotel ọ̀hún, ó lè sọ pé ọmọ kékeré ni ẹ ò mọ nǹkan tó fẹ́ lọ ṣe lóòtẹ́. Ó ní kí pastor send church address ẹ sí ẹ, kò send ẹ sí ẹ. Ó send hotel address, ó ní kó gba yàrá, ó send owó rúùmù sí ẹ. Ó yẹ kó o ti mọṣẹ́ tó fẹ́ wá ṣe, wọn ò gbàdúrà ní hòtẹ́ẹ̀lì. So nǹkan tó bá ti yẹ kó accept pé má sọ pé o stupid, kì í ṣe rí ayé ìmọ̀ pẹ̀lú gbogbo Yorùbá fíìmù tá ti wò, pẹ̀lú gbogbo reality tá ti gbọ́. You are not stupid at this point for you to say that o mọ nǹkan tó fẹ́ lọ ṣe lóòtẹ́ẹ̀lì. Ibi tí mi ti ní blame Àgbàlá Gabriel. You are not stupid. Tó bá jẹ́ obìnrin ní ibi tí ilé ayé dé yìí tó tẹ̀lé ọkùnrin, ó lórúkọ kò lórúkọ, ó ní kíní kan kò ní kíní kan, oníṣòro ò níṣòro, tó bá ti lè tẹ̀lé ọkùnrin dé hotel room tí ò ṣe pé wọ́n rọ ẹ́ yó àbí báwọn náà ṣe máa ń sọ àbí o mọ nǹkan tó ń ṣe, wọ́n pa iyẹ̀ rẹ. You are 100% in consent with whatever it is, your decision. You consented to it. You are consenting to whatever it is that is going on. Àbẹ́jọ́ kọ́kọ́ lọ jẹ́ kẹ̀kẹ́ sú, ẹ jẹ́ kẹ̀kẹ́ sú tán, ó mu bíà, ó wá sọ pé ó tẹ́ ẹ̀ ya, ó wá sọ pé ó mọ nǹkan tó ń ṣe ń bẹ̀. Nígbà yẹn ó pé èèyàn wípé oníṣòro, ó ní wá bá mi lóòótẹ́ báyìí, ó gbọ́dọ̀ sọ fún wa pé ó mọ nǹkan tó fẹ́ lọ ṣe. Èèyàn kan lórúkọ, ó pè pé kó ṣàánú ẹ̀, ó sọ pé kó bá ẹ lóòótẹ́ báyìí, èèyàn kan jọ́ rẹ̀ bá mi lóòótẹ́ báyìí. Nǹkan tó bá ti lè jẹ́ kó yọ motel, hotel, freetel, kíní kan tó yára ti parí pẹ̀lú tel, sofitel, mọ̀ pé o fẹ́ lọ dóko ni. Ṣó wá rí nǹkan tó the next thing after oko dídó yìí, the next thing after kíní ibẹ̀ gangan ni mo fẹ́ kẹ́ ní sùúrù, kẹ́ fi ara yín balẹ̀, kẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Ẹ fi ara yín balẹ̀, kẹ́ dẹ̀ la etí inú yín. Etí inú ni o, etí inú yín kẹ́ gbọ́, ẹ̀yin obìnrin ni o. Tó bá ti lè gbà tó gbọ́kadà, tó gbé mọ́tò, tó wọ márúwá, kó gbé anything débẹ̀, ò bá gbé private jet déwájú hotel, mọ̀ pé o fẹ́ lọ ṣe service to humanity ni. Now, step 2. Payment before delivery. Already dispatch rider. Owó lọ́wọ́ ẹ̀yìn lẹ́nu. You are not a good girl tó bá ti lè bá ọkùnrin dé hòtẹ́ẹ̀lì. You are not a gbàgbé pé ọmọ dáadáa dẹ̀ ní ẹ o, torí pé ẹni ẹ jẹ́ pastor, torí pé ẹni ó mọ nǹkan tó fẹ́ ṣe. You are just stupid enough not to admit it. Nǹkan tó bá ti yẹ kó gbé rẹ dé hòtẹ́ẹ̀lì tó ti lọ fẹ́ lọ pàdé ọkùnrin, tó bá ti fẹ́ lọ pàdé obìnrin kan, torí níbi àìsí ìbàyẹ̀ méjèèjì ni. Tó bá ti fẹ́ pàdé obìnrin àti nǹkan tó bá wò bá jẹ́ pé ajá ló fẹ́ lọ pàdé, anything tó bá fẹ́ pàdé, tó ti lè gbé rẹ dé ní hòtẹ́ẹ̀lì, gba nǹkan tí mo fẹ́ sọ fún ẹ̀yin, owó lọ́wọ́ ẹ̀yin lẹ́ni. Let that sit at the back of your mind. Ò bá jẹ́ pé ilé ọkùnrin gan ló gbé rẹ lọ, kó má tẹ̀ dé hòtẹ́ẹ̀lì. Ò bá jẹ́ pé ní church lẹ kára yín mọ́, ò bá jẹ́ inú mọ́tò, owó lọ́wọ́ ẹ̀yin lẹ́ni. Payment before service. Àjẹ́bẹ̀ they will take advantage of you. Ẹ̀yin máa ń like kan take advantage yín kẹ́ wá máa sunkún ta. Òun ni mo tètè ń sọ fún yín sí báyìí. Ẹ bá máa sọ̀rọ̀ tí ẹ máa sọ pé ẹlẹ́yà tí mu wọ́n kọ kúkọ. No, òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ fún yín. Tó o bá jẹ́ kí sórí the time tọkùnrin bá fẹ́ ṣe, wọ́n lè ra ẹyin òṣùpá fún ẹ jẹ. But tó o bá gbà nǹkan tó o fẹ́ kó tó di pé ó ṣe, tó bá ti lè dà, ò bá lo 2 seconds lórí ẹ̀, kó má lo seconds gan rárá gan lórí ẹ̀, kó ti dà sínú ṣòkòtò kó tó wọlé gan, it's not going to give you anything. Gba owó ẹ̀ kó tó ṣe anything.
gba owó ẹjọ́ ẹ bá mi sọ kínní ẹ bá mi announce kínní fún wọn ní church. Gba owó ẹ lọ́wọ́ olùṣọ́, lọ́wọ́ olúwa mi, lọ́wọ́ kábíyèsí, lọ́wọ́ áńgẹ́lì mi kó tó gbẹ́yìn ẹ lẹ. Torí tó bá gbẹ́yìn ẹ lẹ́wà wá fún wa ní story for the gods a ní gbà yẹn o. Ẹjọ́ gbádùn ara yín ni. In as much tó máa lọ sínú mall, tó máa lọ sínú grocery store, tó máa lọ sí anywhere tó jẹ́ pé payment before service ni. In as much tó máa pé dispatch rider payment before service ni. Gba owó ẹ lọ́wọ́ ọkùnrin kọkùnrin àtobìnrin torí ẹ̀yin kan wà wèrè ní ẹ tún ṣe obìnrin kò sí nǹkan tẹ́ kì í ṣe. Anything tó bá wà jẹ́ alien ló ń ṣe, anything tó bá fẹ́ ná ẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ make sure pé o gba owó ẹ̀. Tó bá wá dé lẹ́yìn tó wá sọ pé o mọ̀ olóṣó gan mọ̀ pé òun gbọ́dọ̀ gbọ́wó. Ẹ̀yin tẹ́ máa ṣe good girl no dey pay o, good girl no dey pay. Òun ni mò ń sọ fún yín. Pastor ni ó yẹ kó kò mí pé it doesn't, if he get the opportunity to cheat you he's going to cheat you. Mo máa sọ fún yín pé tó bá dójú integrity gan máa shake. If somebody has the opportunity to cheat you, to jilt you, they are going to do it. Tinubu wà mẹ́rin sí báyìí ẹ sọ pé Tinubu ṣe kíní kan ṣe kí a mọ̀ pé Tinubu nǹkan tó ń ṣe kò dáa. Bọ̀ ẹgbẹ́ presidency fi ẹlẹ́yà tẹ́mu ìyá máa jẹ yín ju be careful lọ. Imagine kì í jẹ́ president yẹn. If everybody gets there, they are going to take advantage of it. Bí ilé ayé ṣe rí nìyẹn. So ẹ má wá máa sunkún òṣì fún wa. Pípé ẹ mo lọ sọ́tẹ̀ olóṣó tó bá gbé gan lórí street ó mọ̀ pé owó lọ́wọ́ sir do your transfer before ẹ wá lọ síbẹ̀ kò lo kọ́ńdàmù ó borí wá kò bò kíní kan ẹ̀rù ń bà á ó ṣàwà jẹ́ ó take advantage a fẹ́ gbọ́ story yẹn. O ti dé hòtẹ́ẹ̀lì náà o ti mọ nǹkan tó fẹ́ lọ ṣe. So tó bá wá fi stupidity láti má gba owó ẹ̀, is either you are there or you are not there. Tó bá ti wá débẹ̀ ó yẹ kó ti mọ̀ pé o ti rò ó pé ibi báyìí ni solution sí problem ẹ̀. Ẹnu dẹ̀ kọ́ wàá gba owó ẹ̀ lọ́wọ́ ọmọ yẹn kó tó di pé ò ná fẹ́lẹ́fẹ́lẹ́. Ọkùnrin máa ń lo advantage on obìnrin ó ti pọ̀ jù. Obìnrin míì máa wà nínú ilé ọkùnrin àwa ti ṣe rí o. Fọṣọ pọnmi ṣe gbogbo ẹ̀ láyé ọjọ́ ọ̀hún. At the end of the day ó mú yàwó wá láta mẹ́ni àdẹ̀ṣiṣẹ́ àṣedànù. Bẹ́ẹ̀ ni akànṣe àṣedànù ní àwọn ẹbí ẹ̀dẹ̀ mọ̀ pé ó ti níyàwó àdẹ̀ ń ṣe gbogbo nǹkan fún ìyá àgbà. People will take advantage of you if they have the opportunity to take advantage. Ẹ má máa sùn kẹ́ máa kọrí síbì kan. Wake up, this is 2026. Ìgbà wo lẹ fẹ́ gọ̀dànù? Torí kò yé mi. O ní money problem ó dẹ̀ lọ dó oko ó tún gbàgbé láti bẹ̀rẹ̀ owó ó wá sọ pé wọn ò dó ẹ dáadáa ṣó yà wèrè ni. If you have a money problem tó dẹ̀ ti tẹ̀lé ọkùnrin dénú hotel room the next thing ni pé ó yá o ẹ ṣe transaction before transfer. Bẹ́ẹ̀ ni àbí kí ni ìwé mímọ́ sọ? Give what belong to Caesar to Caesar. Caesar dẹ̀ kọ̀ sí báyìí Caesar ò gba nǹkan tó belong Caesar gan gbọ́dọ̀ béèrè nǹkan tó belong sí torí kò sí anybody tó fẹ́ fún anybody ní shit. They are going to give to Caesar if Caesar lo ọwọ́ agbára láti gba nǹkan tó tọ́ sí torí tí nǹkan tó bá belong to Caesar tó bá wà lọ́wọ́ èmi ẹlẹ́yà tẹ́mu Caesar máa kọ́kọ́ pa ẹ́ dànù ni. Kó wá lọ kó bí $100 million sí sọ́wọ́ mi kó wá sọ pé give what belong to máa pa ẹ́ dànù ni. Ilé ayé ti di àfagbára gbé. In fact kọ́kọ́ mọ̀ pé ọmọ ọ̀tá he will do less harm to you than pastor. Pastor ọ̀kan wọ́n dá charade èṣù làwọn pastor wọ́n dá charade ìbojú ni láti lu àwọn èèyàn jìbìtì ni wọ́n á lu ẹ̀ jìbìtì ara jìbìtì ẹ̀mí jìbìtì òbò jìbìtì owó jìbìtì ìwọ tán mo máa sọ kíní kan fún yín ẹ sábà àwọn pastor ẹ sábà àwọn àfà imam wòlíì prophet prophetess kíní kan babaláwo ẹ̀yin obìnrin ẹ̀ ń dòdò kúrò kò sí nǹkan tẹ́ ẹ̀ lè dò ṣá mọ̀ pé àwọn bíbú ẹ̀ wọ́n máa ń ṣiṣẹ́ sára ó gbé ṣòro wá fún yàn ó kó ló yọ tiẹ̀ ó sá fún ẹ̀mí rẹ̀ at the end of the day ó kó tó yọ tiẹ̀ ń sìn báyìí ó tún ti gba nǹkan kan lára ẹ̀ torí nǹkan tí ò kì í yé mi kí ẹ máa patán mọ́ kì í ṣe gbogbo ẹ̀ ní kẹ́ ti máa làbò lẹ̀ torí pé o ti rí Àgbàlá Gabriel àbí Gabriel rẹ̀ ni o ti rí ní orí screen doesn't mean that o gbọ́dọ̀ máa wet kì í ṣe gbogbo ọkùnrin lèèyàn wet fún
See, let me tell you something as a woman. You are not special. You are not shaking. You are not special. Àwọn obìnrin máa ń rò pa special. Ẹ wo kéèsì kí mi ṣí yẹn. Ọmọ mi ṣí yẹn. She thought that because Onsimon Tinubu, she's better than every woman in Nigeria. She thought torí pé Ọọ̀ni of Ifẹ̀ ti wà nínú message. So she cannot get it. So àwọn èèyàn ò like mi. Kò sí anybody tó like anybody. Kò sí anybody tó rán anybody. Face the business that pay you and kó gbójú ẹ kúrò ní. Kò sí anybody tó care and pay anybody. Nobody cares about anybody. If people can, ẹ̀yin tẹ́tí ẹ̀ lọ sóò tẹ́ kí n bẹ̀rù orí yín. Pastor sọ pé má sọ fún anybody pé ó ń bọ̀. Pastor bójú wa tó bá pa ẹ́ mọ́nú hòtẹ́ẹ̀lì yẹn ńkọ́ kò dẹ̀ sí anybody tó mọ̀ pé ó wà ń bẹ̀. Tán yọ organ ni tó fi ẹ́ ṣètùtù. Báwọn ọmọ mi ṣe ń sá lọ bó ṣe ń kú nìyẹn wọ́n ti gbé ìgbẹ́kẹ̀lé wọn sínú pastor pé pastor ni kò lè ṣe kinní kan. Torí pé ó jẹ́ pastor ó mọ̀ pé èèyàn tó ti rò ó pin ló ń jẹ́ pastor Nigeria of today. Èèyàn tó ti rò ó pin pé bó ṣe wà yìí I don't mind láti parọ́ láti bá yé àwọn èèyàn jẹ́ for me to just make it. Yes, 90% of them. Ẹ máa wá gbé pastor lórí, ẹ máa wá gbàgbé Ọlọ́run ọba. Ṣé Jésù ẹ gbọ́ nínú Bible pé Jésù sọ pé ìwọ tó ní ìṣòro wá bá mi inú hòtẹ́ẹ̀lì báyìí. Why are you now following your pastor? Àwọn pastor tó ń gbowó lọ́wọ́ wa táwọn àkáǹtì Ọlọ́run ọba. Ẹ tún gbogbo lọ bó ṣe ń rún wọn mọ́ ní ọ́fíìsì ló rún wọn mọ́ ní hòtẹ́ẹ̀lì rùn. Ẹ wá ní kó sanwó fún yín. A ṣe sanwó fún yín ìgbà tó jẹ́ pé ẹ̀yin gan mọ reason for your existence. O ní problem owó o lọ sóòtẹ́ẹ̀lì o ní good girl ní as a owner. Ìgbà tó ti lọ sóòtẹ́ẹ̀lì kí ló expect kó máa ṣẹlẹ̀? Ẹ máa gbọ́ o, if we don't want to be selfish, ó sọ pé ó like kan gbé síta kan fi ẹ gba donation but ó like láti lọ sínú hòtẹ́ẹ̀lì láti lọ gba dọ́gì. Lè blame Àgbàlá ń bẹ̀ yẹn náà. Ó like kan gbé ẹ síta kan fi ẹ gba donation tí gbogbo ayé máa rí báyìí tí ò tẹ̀ tún sure pé ó máa rówó yẹn gbà but ó like kó lọ sí kọ̀rọ̀ kó lọ máa gba dọ́gì ìwọ fún ara ẹ ló ní problem. Torí tó bá fi lọ ẹ tó bá sọ pé o ò fẹ́. You are not stupid, but you just go along with the plan. I should not reject the man of God. Are you mad? A man of God that say you should come to an hotel? Are you mad? Lè lo common sense ẹni. Ṣé Jésù ló fẹ́ lọ bá ní hotel ni? Torí kò yé mi. Jésù ò wá bá ẹnu church. Hotel room ni Jésù ti wá fẹ́ wá bẹ́ẹ̀. Wọ́n wá pọ̀ sí ẹ lára. Àwọn tó yẹ pé wọ́n ti ṣògùn. Bọ́n ṣe kì í bọ́nú ojú ara ẹ báyìí. Lọ́ máa fi handkerchief yọ. Tọ́ máa fi nu kinní wọn. Tó máa gbé sí abẹ́ kínní téè fi máa mu dáadáa wọ́n tún ti fi ṣòro kún ṣòro fún ẹ. Ẹ wá sọ pé ogun yín fẹ́ ṣẹ́ báwo ló ṣe wọ́n. Èèyàn kan sọ kínní kan lẹ́nu ọjọ́ mẹ́ta pé tó bá bílí ipò olóògùn. Notice pé the moment tó bá ti fly from Nigeria to America from Nigeria outside Nigeria ogun ìdílé ò tẹ̀lé ẹ mọ́. Bẹ́ẹ̀ ni ogun ò lè cross sí ìyẹn. Ogun ò lè bẹ́ẹ̀ wọnú plane àfi tó bá fẹ́ fọwọ́ ara ẹ ṣe rẹ nìkan ló kù. Ẹ sọ pé kí ogun kó gba JFK kọjá kí ogun gan wá tún rí ogun wá tún fi ogun kú ogun fún ogun gan ni. Jésù ò wá bá ẹnu church. Jésù ò bá ẹ ní ibi kọ̀rọ̀. Wọ́n ní where 2 or 3 people are gathered, there goes the Lord. But Jesus is coming to the hotel room. Nígbà tó yọ̀dí fún pastor, ibẹ̀ lógun ayé ẹ̀ ti fẹ́ ṣẹ́. My dear, you are not innocent. I don't blame the pastor. I blame you for letting them take advantage of you. Wọ́n pọ̀ o. Ẹ pọ̀ bẹ́ẹ̀ o. Àti wọ́n tó ń gbowó lọ́wọ́ ẹ̀ lóṣooṣù àti lọ́sọ̀ọ̀sẹ̀. Àti wọ́n tó ń kó renovation fún wọn. Tó bá rí wé láti jẹ́ jìbìtì òbò. Àti wọ́n tó ń fi ń gbé kọ́ màmá rì. Wọ́n tẹ̀ jìbìtì ara jìbìtì ẹ̀mí ni. Ó lè ní pastor. Ó lè tán sọ́nù bébè. Ó lè wá láti wá jí láti wá pa. Tẹ́ bá wò dáadáa àwọn pastor wọn ló lè kò ṣe ṣùn bí kankan. Wọ́n kó owó ọmọ fún yín. Owó ọmọ wọn tẹ̀ kó fún yín náà. Ẹ̀dẹ̀ ń gba ẹ̀yẹn lọ ń gbowó yẹn lọ́wọ́ ọmọ yẹn. Ẹ̀dẹ̀ gba gbogbo ẹ̀ tán. Ẹ nínú oore náà ti ń ṣoore. Ogun tó gbé wá gan kò ṣẹ́. Ẹ tún fi ogun kún ogun fún ni.
ẹni òun ló ń ṣe òun ló ń ṣe òun ló sì ń ṣe ó sì ń ṣe òun ló mú wá sàkámà ń jí ní. ṣe rí àwọn tó gbóbè wá fún yín yẹn èmi ò lè bú yín torí tiwọn nǹkan tó fẹ́ jẹ lóyò wọn. o ní ìdí financial problem o ò wáṣẹ́ lọ o fẹ́ lọ dókú o fẹ́ lọ dó pásítọ̀ tó wá rò pé o máa tán ṣòro. Let me tell you something torí pé ẹni yẹn jẹ́ politician ọ̀ ẹni yẹn jẹ́ olórúkọ kan àbẹ máa rí ẹni yẹn lórí TV àbò kó èèyàn mọ́ra doesn't mean that they are not evil people. In fact ọwọ́ wọn gan ló dọ̀tí jù àwọn gan ló burú jù because they will use their advantage to take advantage of you. But you women used to feel like they are special. You are not special in front of any man. Bẹ́ẹ̀ni tó bá wọ ẹjọ́ o fẹ́ dó ẹni bẹ́ẹ̀ni especially when it comes to Church of God you should be able to read signs. Kò sí anybody tó ń bọ̀ wá nobody is coming to save you ẹ̀yin obìnrin. Don't think you are special. You are not special. They want to take advantage of you. They always want you because ṣerú àwa tí ọkàn wa balẹ̀ sí tá a believe pé a ní ṣòro. They always want to take advantage torí ẹ̀yin ti believe pé ti ní ṣòro ni. Onídìíṣẹ́ òun lọ sí hotel room kí ló expect kó máa jáde ń bẹ̀. Ẹ̀yin ti believe pé ti ní ṣòro ni. Àwa ò believe pé a ní ṣòro. Tábà sọ pé ẹ̀yin they were messing with you psychologically. Ogun tó rò pé oníyẹn náà ibẹ̀ náà ni àwọn náà ti máa gbà wọlé sí ẹ lára. But if you believe that you face the consequence of your actions. Wọ́n sáàkì mi bí báyìí. Kí ni mo ṣe kó tó di pé wọ́n sáàkì mi? Okay, wọ́n ti sáàkì mi nìyẹn. Kí n wáṣẹ́ mi lọ. Kí n fi sustain ara mi. O ò fẹ́ ṣiṣẹ́, o fẹ́ dóko, o wá sọ pé wọ́n jíù tẹ̀. As how now? Ṣé ibi iṣẹ́ ló wà tí pásítọ̀ ti pè ẹ́? Ṣé o tiẹ̀ máa ráyè tí pásítọ̀ ni? Bọ̀ o ò gba ibi iṣẹ́ lọ, o ní financial problem, o ò wá iṣẹ́ kún iṣẹ́ ọwọ́ ẹ̀, o gba inú hotel room lọ, o wá sọ pé wọ́n gba ẹ̀, wọ́n lù ẹ́ jìbìtì òbò. As how now? Ṣé èmi tí mo wà nínú ilé mi báyìí àbí mo wà níbi iṣẹ́ is that home or work or grocery store? Ṣé èmi náà fẹ́ wá lù jìbìtì òbò? Ẹ̀yin náà ni. Ẹ̀yin náà lẹ́ ń gbórí yín sílẹ̀ kan máa bá yín fa náà. Because ọ̀lẹ ni majority of you. Ń sọ fún ìyá òun ṣe kíní, ìyá òun bínú, ìyá òun ṣe pé fún èpè ò lè ràn. Ẹ̀yin nìkan kọ́ ló máa kọ́kọ́ ṣe fún. Bá a ṣe ń sọ̀wọ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n sì ń rún àwọn ọmọ kan pa. Ẹ̀yin nìkan kọ́ ló máa kọ́kọ́ ṣe fún. Táwọn olórúkọ olówó yẹn bá ti rí yín ẹ̀sùn obìnrin especially ẹ̀yin obìnrin Nàìjà they take advantage of you torí wọ́n mọ̀ pé ẹ lè think outside the box. Ìyà ìṣẹ́ ti bá yín mulẹ̀ bí ẹ̀gbẹ́ ẹ̀ṣù kí dáhùn ṣe gbogbo. A lot of my friends are in Nigeria and they are doing well for themselves. They are living in Nigeria. Ẹlòmíì ò lè gbé l'Amẹ́ríkà Naija ni. They face the consequences of their actions. Mi ò lówó lọ́wọ́. It's as a result of mi ò ṣiṣẹ́ tó ni. Ẹ wá wo bó ṣe ń ṣiṣẹ́ ń bí. Ṣé wọ́n force ẹ lọ sótẹ́ẹ̀lì? Ó gbéra ń sìn kí ló mú? O mú mọ́tò àbò mọ́kadà àbò mú márúwá. O lọ sí wọ́n fún ẹ ní àdírẹ́sì hòtẹ́ẹ̀lì. O lọ síbẹ̀, o dé counter, o check in, o gba kọ́kọ́rọ́, iye ò dẹ̀ tí sọ. Iye ò dẹ̀ tí sọ pé owó lọ́wọ́ ẹ̀yìn lẹ́nu. O lọ sínú hòtẹ́ẹ̀lì, wọ́n ní kó ṣílẹ̀kùn sílẹ̀, pé tóun bá ti kanlẹ̀kùn lẹ́ẹ̀kan kó ṣílẹ̀kùn immediately. O ṣílẹ̀kùn, o explain ìṣòro fún, ó lóun máa dó ẹ dóra yín, ó lóun máa send owó sí ẹ. Níbi tó o ti dóra yín tán yẹn, o ò gbowó kan tó payment before service o ò ṣe yẹn o. Payment on delivery o ò ṣe yẹn o. O ti wá lọ tán, wọ́n ti gbọ́jà lọ. O ṣẹ̀ wá ń ṣe wọ́n gbà ẹ. Ó pẹ́. Ó yẹ kó bẹ́ orí ẹ̀ gan bẹ́ẹ̀ gan. Àbí kó tún yọ nǹkan kan lára ẹ̀. Wọ́n ti fi nǹkan kan yẹn tó wà mọ́. Torí ibi tẹ́ ti ń wá wàkúwà kiri ilẹ̀ ti máa rí kúrì. Báwo logun tó gbé lọ, báwo ló ṣe fẹ́ ṣẹ́? O tún kó ogun mọ́ ogun tó ń jà ẹ̀ tẹ́lẹ̀. But tó mọ̀ pé òkè ó ní financial problem. Òun wá iṣẹ́, orí iṣẹ́, nǹkan tó bá rí òun manage, you are saving, you are taking nǹkan. Kì í ṣe gbogbo nǹkan ló bò. So you think the man, ẹ máa gbọ́ bí eléyìí làwọn obìnrin ṣe máa ń ronú. Pásítọ̀ yẹn ó ti ṣíjú lé mi. Ó máa tọ́jú mi, ó kọ́ máa jẹṣẹ́ mi ni ó lè máa tọ́jú mi. O gbọ́ pé pásítọ̀ gan broke. Ṣé pásítọ̀ ló broke tó ń gbowó tó fẹ́ fi ṣe spinal cord fún ọmọ tó ń gbowó ẹ̀ tó Olúwa mi broke. Ẹ ní kúre gbogbo yín. Àtolúwa mi àti gbogbo. Olúwa mi tó rò pé serious boyfriend.
my king and more òun kan fara ẹ̀ broke owó spinal cord ọmọ ọlọ́mọ ló ń gbà tán fún 150,000 náà ẹ̀ olúwa mi gan stock tí ò lówó epo sí mọ́tò. My king and more ni wọ́n rò pé in your head you rò pé you are special ó máa tọ́jú ẹ̀ ó máa dún ẹ̀ ó máa fún ẹ lówó kò sẹ́nibọ̀dì jẹ́ sọ fún ẹ kò sẹ́nibọ̀dì tó fẹ́ fún yàn lé owó téèyàn ò ṣiṣẹ́ fún. àwa táwọn rojọ́ bíbá ó rò pé lásán ni mo da nǹkan borí tí mo rò ó fẹ́ ó má dúró iṣẹ́ tí mo ṣe. nígbà tí rojọ́ tó ń sìn máa tún gba ibiṣẹ́ lọ máa tọ́jú ilé máa tọ́jú gbogbo ẹ̀ máa wá kówó mi máa wá kó fún wọ. Nobody is going to give you any money. ẹ rí i pé máa tún gbá àwọn èèyàn tó síkì lọ́ndà ẹ̀ ṣé first time tó ń gbé orúkọ ẹ̀ wá ní ìwọ́dẹ̀ wá tó bò lẹ̀ ẹ ṣe 5 minutes pátápátá ẹ̀ ìgbà tí pásítọ̀ gan tún lọ gan ìwọ gan tún sùn wọ́n jú sínú òtẹ́ yẹn kó lè lówó ẹ̀ tán dáadáa ó ti gbowó ẹ̀ nìyẹn wà lẹ́jẹ̀dì torí owó tó fi búùkù òtẹ́ yẹn kì í ṣọ̀fẹ́ bẹ́ẹ̀ ni ó sùn àbó òsùn ó lówó ẹ̀ tán bẹ́ẹ̀ àbó òlò tán it's your fault position tó bá fi rẹ̀ sí it's your fault kò síbì kankan nu bíbélì tí ọlọ́run bá ti sọ pé lọ́dọ̀ pásítọ̀ rẹ kó lè rí ìjọba ọ̀run wọ̀. These bitches are just ṣé kí n máa kọ yín how to be a woman where is in the Bible tó gbé dání tí ọlọ́run ti sọ pé tó o bá dó pásítọ̀ o ò lè ṣe rere ní ayé so this is your own you acting on your own impulses and you are still blaming the pastor that he jilted you. What were you expecting for it to happen? Kọ́kọ́ máa dowó lú ẹ̀ kó máa dá mílíọ̀nù bí ìwọ ṣe ń do lẹ́lòmíì ṣe ń do bó ṣe kúrò lọ́dọ̀ ẹ̀ ló tún máa gba bòmíì lọ torí 10 women ní obìnrin 10 náà nídìí ó dẹ̀ ti máàkì rẹ́gísítà ayé ẹ̀ tún ti bàjẹ́ lẹ́lẹ́ẹ̀kejì torí tó bá ti ń dó àwọn pípú wọ̀nyẹn àwọn alágbára pípú wọ̀nyẹn bẹ́yẹn ó mọ̀ pé ayé ẹ̀ ti bàjẹ́ nìyẹn àwọn èèyàn kì í fi wọn dóbìnrin lásán wọ́n máa ń sín orí okódo yín ni wọ́n máa ń sín orí okódo obìnrin ni ayé ẹ̀ tún ti bàjẹ́ lẹ́lẹ́ẹ̀kejì wọ́n tún ti fi nǹkan kàn ẹ́ ìwọ tó rò owó ná tẹ́lẹ̀ ó wà ní rí jẹ láíláí ìmí inú yín máa bẹ̀rẹ̀ sí ń sick wọ́n máa gbé dìgbàdìgbà wọn ní mọ́ nǹkan tó ṣe tó máa fi kú dànù ẹ rọra máa dó okó ẹ rọra máa dó èèyàn torí pé lórúkọ ẹlòmíì sọ pé Àṣàkẹ́ àwọn obìnrin yẹn máa pọ́n gbogbo ẹ̀ máa rí Davido ẹ máa wet kí lẹ́tẹ̀ tún wet lára Àgbàlá Gabriel fún ni Àgbàlá Gébú gbogbo nǹkan ni ṣé ẹja wèrè ni pick a pọ́nrán and stay on it pick one pọ́nrán and stay on it gbogbo nǹkan ni kó rọ́ ọmọkùnrin kó na ọkọ ẹ̀ síta kó máa tọ̀ bíi pé wọn ò dún ẹ rí ládùúgbò oko tó ti dó kò tẹ̀ rí ayé yín bàjẹ́ tí kò tí ì tó náà ni ẹlòmíì dídò bíi 4 ló máa kó sórí bẹ́ẹ̀dì lẹ́ẹ̀kan ẹlòmíì àwọn dídò yẹn kò tẹ̀ kì í fọ̀ gan wọn fọ̀ especially kìíní rose yẹn ó máa gbá burúkú ládùúgbò bẹ́ẹ̀ ṣe kì í bọ̀ ẹ rí bọ̀ kìṣó bọ̀ ẹ kì í á máa bọ̀ ẹ gbẹ faná bẹ́ẹ̀ kò tí ì tó tẹ bá ti rọ́kùnrin ó ṣí 6 pack lásán gbogbo ẹ ní Àgbàlá Gébú èèyàn Ọlọ́run tún nìyẹn tẹ bá rí Jésù gan ẹ máa do kẹrọọkù Jésù ẹ máa gun orí ẹ gbogbo nǹkan ní he's a man of God máa gbáyà òṣì lọ you think you are special àwọn tó ń lò yín tó ń lo kádàrá yín tó ń lo ìgbésí ayé yín dànù because you are foolish. You're foolish. Kò báyìí ogun tó gbé lọ kò ṣẹ òbò tó gbé lọ wọ́n lù ẹ́ jìbìtì ẹ̀ ni wọ́n tún mú ogun spiritual ogun wọ́n tún kó sínú ìgbésí ayé ó yá ṣe sìn èmi gan bá ṣe ó tún ti ayé ẹ̀ tún ti bàjẹ́ lẹ́lẹ́ẹ̀kejì ìyẹn mú òṣì yọdé nǹkan tó ń dùn náà fi ń ṣeré jọ kí ni ká fi ṣé kí n máa bẹ́ẹ̀ ké ni ṣé òbò tèmi ni wọ́n jìn ní torí kò yé mi ọ̀rẹ́ mi tí mo jókòó sí báyìí tí mo daṣọ bojú ṣé òbò tèmi náà jìn ní èmi mo bá tiẹ̀ jẹ́ ni èmi mo ní kó má lọ́pọlọ àbájọ lọ dóko tó bá má burú ẹ̀ kó mú yẹ ẹ̀ débẹ̀ lásán yẹn máa wó yín láta ni
wọ́n máa gbọ́ gbogbo yín láta ni ọmọ ọlọ́mọ báyọ̀ wo má wò fún wọn, má wò ṣe fún wọn. Bó wá ṣe gbé wá ni kó ṣe máa dún. Kó sín okó kó fi báyé gbogbo wọn jẹ́, má wò ṣe fún wọn. By force lẹ máa gbọ́. Ó gbéra ẹ lọ sóòtẹ́ẹ̀lì, ó sọ pé wọ́n jí òtẹ́. Kí ló fẹ́ lọ ṣe lóòtẹ́ẹ̀lì tẹ́lẹ̀? Kọ script olóṣù ẹ̀ kó mu Daniel ní pàṣípàṣí lẹ́bùn. Wọ́n ní wọ́n dóhùn, wọ́n dà, wọ́n pẹ́. At the end of the day, ìkan wọn náà fóun 50,000. Ìkan tó gbọ́n dóhùn bí ẹ̀mẹ́wàá wọn ò fóun lówó kankan. They play. Tẹ́bí bá ní kinní tó fi ń gúnyàn, èmi ẹlẹ́yà tẹ́ mu. Tọ́nà bá lọ ṣe mistake ṣe mí lọ́kùnrin. Ayé gbogbo yín ti bàjẹ́. Tọ́nà bá lọ ṣe mistake ṣe mí ní ọkùnrin kí wá ní owó lọ́wọ́ kí n kárì. Ayé gbogbo yín ti bàjẹ́. Ó jókòó síbẹ̀. Wọ́n ṣe máa ṣe ọ̀hún òṣì kiri nìyẹn. No woman is special. No woman is special. Special lójú anybody. Ara ẹnìkan ló special sí. And if you love yourself so much, you will not diminish yourself to the point that you are going to an hotel to meet a man of God. Wọ́n ní follow Christ like. Ṣe rí inú Bíbélì tó sọ pé wọ́n lọ bá Jésù nínú kọ̀rọ̀ náà. Jésù sì gba pátá dì wọn. Ṣe rí bẹ́ẹ̀. Ẹ wá jẹ́ pé àwọn sàkámà jẹ́ pásítọ̀. Kọ́ máa nà yín fẹ́lẹ́fẹ́lẹ́ nínú ọ́fíìsì. Ẹlòmíì wọn á ti dó sínú uncompleted building báyìí. Ti kọwọ́ wọ yín lóbò, wọ yín ní fúrọ̀, jẹ gbogbo ẹ̀ tó tọ́ sí yín lóbò gbogbo. Ayé yín ti bàjẹ́. Ó dà bẹ́ẹ̀, Ọlọ́run ló mú yín. Ìgbà obìnrin tí ò bá fẹ́ ṣiṣẹ́ ní ayé tá a wà yìí, wọ́n máa gbogbo ẹ̀ gbóná for free. Ó ní mò ń sọ pé ó sọ àwọn kan sì ń láre mọ́ torí obìnrin they used to learn the hard way bí ọ̀rọ̀ very dark man because they are always stupid. So ẹ̀yin ọmọ tẹ́ sọ pé ẹ pẹ̀lẹ́ o, ẹ ti fara ṣòfò nìyẹn o. Ẹni ẹ wá ń pè wọ́n gbé á ṣe gbé kò ti jẹ nǹkan tó fẹ́ jẹ ni kò ti lo nǹkan tó fẹ́ lò lára ẹ̀ kó wá lọ kú sí lọ́rùn àbí kó lọ kú sílé yín àbí kó lọ ṣasí rìkọ́dín. Báwo ló ṣe máa gbé? Kò tí wọ́n ní pásítọ̀ tó ń lo 24 hours disappearing message. Pásítọ̀ Ọlọ́run wèrè níyàn Àgbàlá Gabriel. Èèyàn Ọlọ́run tó ń lo disappearing message. So tẹ́ bá send prayer sí yàn, ó máa disappear within 24 hours. Tá sọ pé ọjọ́ méje ni kò fi kẹ́ send the principle sí yàn. Gbogbo ẹ̀ máa disappear. Mi ò blame yín. Mo blame àwọn tó ṣe ń pè yín léyàn Ọlọ́run. Ẹni wọn gbé kọ́ọ̀lù wọn. Wọ́n ṣe máa gbé. Ó ti irinṣẹ́ àlòpatì ni. Wọ́n ti lò ẹ́, wọ́n ti pa ẹ́ tì, ó lè dá nǹkan kan mọ́. Nǹkan tán nídìí lára ẹ, wọ́n ti gbà pápápá. Ó lè dá nǹkan kan mọ́. Pẹ̀lẹ́ bébì. Olóṣì. Ẹ pẹ̀lẹ́ ẹkú kíní. Èmi gan bá yín ké o. Ẹ ti fara ṣòfò. Èmi náà bá yín sunkún. Mo bá yín sunkún pé tó bá máa tẹ̀ dá fún yín kọ́ náà tiẹ̀ kó ṣíjú àánú wo yín bóyá ó sì lè dá fún yín. Torí ibi tẹ́ ń lọ ìpẹ̀lú èèyàn tẹ́ ti dó yẹn tó ń ba gbogbo obìnrin tètè tí ẹ kì í bẹ̀rù orí yín kẹ́ má lọ karùn. Àwọn pásítọ̀ wọ́n ṣe ṣìnà jù. Kí ṣe gbogbo wọn o. Ṣé understand? Wọ́n Naija pásítọ̀ yẹn. Wọ́n tún dó yín wọn ló condom. Kó tiẹ̀ lọ kó HIV níbẹ̀. Ọlọ́run. It is well. Ṣé pásítọ̀ kan náà gbé tí Doris fẹ́ para ẹ̀ lé lórí ti dó gbogbo gbòòrò dó gbogbo gbàrà jẹ gbogbo. Wípé tọ́lọ́ tẹ́mi Ọlọ́run bá tó ẹ̀mí èṣù ló máa ń bá yẹn kì í ṣẹ́mi Ọlọ́run. Tẹ́mi èṣù tó bá ti fẹ́ gbé yín wọ̀ tó bá ti gbé yín wọ̀ báyìí ó máa ń jẹ́ kẹ́ wà hàn níà torí pé ẹ ti rí power. Mo máa sọ pé olówó gan ò burú, tálíkà tó lówó ló burú jù. Àwọn pásítọ̀ yìí tálíkà mania ni wọ́n tẹ́lẹ̀ àtijọ́ àti mo náà bá dìdí iṣẹ́ ìránṣẹ́. So tágbára bá ti wá gùn tó wó ń wọlé ọ̀nà steady the next thing báyìí kọ́ máa lo agbára yẹn nílòkulò náà ni. Ẹ pẹ̀lẹ́ kó ṣe. Ọlọ́run á bá yín tó kí làwa fẹ́ sọ. Ẹ rò wọ́n fẹ́ bá yín bú pásítọ̀ Gébù ni. Ọmọ ọlọ́mọ ó rí fà ni. Ẹ̀yin lẹ sọ́ra yín di ìfà náà. Ó dẹ̀ rí fà ó dẹ̀ bò wìtìwìtì. So èmi ò lè bá yín bù o. Tó bá ti di ọjọ́ mi don't use your sense. Kí wọ́n máa play victim. Dẹ̀ lè ná. Consensual sex ni kò mú ẹ kó wá gá ẹ mọ́lẹ̀ sínú ilé ẹ kó máa bẹ́ẹ̀ sùn. Ìwọ fún ara ẹ ló lọ síbẹ̀. Wọ́n fún ẹ ní key, wọ́n fún ẹ ní room, wọ́n sanwó room, wọ́n sanwó òde tí kò tí ì yẹ nǹkan tó wá ṣe. Kò lè yẹ tó máa fi kú. Ẹ̀yin èèyàn jẹ́ mọ̀ nǹkan tẹ́ bá feel about this video jàre.
God bless you. Have a wonderful day. Bye.